ìwọ má sáré kí téèyàn bàjẹ́ ṣùgbọ́n wá ìṣọ́ra fún ẹ̀mí rẹ. Kí ni ẹ máa fi wá ìṣọ́ra fún ẹ̀mí yín? Ẹ wò ó, ẹ lọ bá mi wá ewé ọ̀gẹ̀dẹ̀ àgbagbà tó rọ mọ́ lára, ẹ sì lọ bá mi wá àrígiṣẹ́gi. Igi tí àrígiṣẹ́gi bá ṣẹ́, orí ara rẹ̀ ní fi rù. Ẹ dẹ̀ lọ bá mi wá orí láńkọkọ ti tòòjọ́. Ẹ wá lọ bá mi wá àtàrí pẹ̀lú ẹ̀. Ẹ wá kó sórí iná, ẹ jó o. Tó bá ti wá jó dáadáa, ẹ kó sínú pépà kan. Ìwọ má sáré kí téèyàn bàjẹ́ o. Tí èèyàn bá ṣàṣì ọ, kò ní ká ọdún ní agbára Ọlọ́run. Tẹ́ bá ti wá jó tán, ẹ wá fi sín gbẹ́rẹ́ 9 sí orí. Ṣùgbọ́n ẹni tẹ́ bá fẹ́ fi sín gbẹ́rẹ́ fún, ẹsẹ̀ rẹ̀ ò gbọdọ̀ kanlẹ̀. Ó lè dúró lórí odó, ó lè dúró lórí àpótí, ó lè dúró lórí bẹ́ǹsì. Ijọ́ tó bá sin kò gbọdọ̀ wẹ̀ ńjọ́ náà, kò gbọdọ̀ wẹ̀ ńjọ́ kejì. Ó di ijọ́ kẹta kó tó wẹ̀. Tí èèyàn bá ti sin, ó di gbére nu. Ẹ̀ẹ̀kan náà la máa ń sin. Ní agbára Ọlọ́run, tí èèyàn bá ń ṣàṣì ọ, irú ẹni bẹ́ẹ̀ kò ní ká ọdún. Àǹfààní kejì, tí a bá rí ẹnikẹ́ni tó ní ìpèníjà ojú, èyíkéyìí ìpèníjà tó bá ní pẹ̀lú ojú, ẹ bá mi sọ fúnrú ẹni bẹ́ẹ̀ kó má dára ẹ̀ láàmú, kó lọ bá mi ṣiṣẹ́ yìí kó máa lò ó. Kí ni nǹkan tí ó máa lọ bá mi wá? Kó lọ bá mi wá tàgìrì 3, àìdán 3, àtàrí 3, kó wá kó o sínú apẹ̀ kó jó dáadáa, kó jó. Mi ò ṣẹ̀ṣẹ̀ máa sọ fún yín as a practitioner wípé nǹkan tí a bá fẹ́ máa lò sí ẹnu wa, ká máa lọ̀ ọ́ dáadáa kó máa kúnná. Tó bá ti wá lọ̀ ọ́ tó kúnná dáadáa, kó wá ìgò kan kó dà á sínú ìgò. Kírú ẹni bẹ́ẹ̀ kó wá máa fi fọ́ ẹ̀kọ mu ní àràárọ̀. Ó dẹ̀ lè fi oyin, ó lè fi lò ó. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, tí ó bá ń lo òògùn yìí díẹ̀díẹ̀, ojú rẹ̀ ń sú ni, ìpín ń yọ ni, nǹkan ń kọ lójú ni, ní agbára Ọlọ́run yóò di ohun ìgbàgbé nínú ayé rẹ̀. Tí a bá wá rí ẹnikẹ́ni tó ní ìbéèrè àbí àlàyé àbí nǹkan míì tó fẹ́ béèrè lórí iṣẹ́ tí mo fi síta, ó lè pè mí sórí nọ́mbà mi 08073433043. Lẹ́ẹ̀kan sí 08073433043.